Ṣèyí Makinde gbogbo Ìbàdàn ẹ gbà mí o. Give me the phone. Give me the phone. Kẹ́hìndé Àkàndé commissioner for lands Ṣèyí Makinde wọ́n ti wó property mi o mi mọ́ tí mo rà ń gbà wọ́n o mo gbé o Ṣèyí Makinde ti wó property mi o commissioner for lands Akínfúnláyọ̀ mo lọ bá wọn o wọ́n ti wó property mi o arápájà bá wa dá sí o gbogbo àwọn èèyàn Ìbàdàn ló bá wa dá sí o Ṣèyí Makinde ti wó property mi o ṣé dandan lẹ́yìn fíjọ́ ṣe pọ̀ ní ṣé dandan lẹ́yìn fẹ́ jọ pẹ́pẹ́ ní gbogbo Ìbàdàn ẹ gbà mí o gbogbo Ìbàdàn ẹ gbà mí o. Ṣé ọ̀pẹ̀ gbọ́n náà? Ìbàdàn ẹ gbà mí ẹ má jẹ́ yá jẹ mí ẹ gbà mí gbogbo Ìbàdàn ẹ gbà mí ẹ má jẹ́ yá jẹ mí gbogbo Ìbàdàn ẹ gbà mí gbogbo Ìbàdàn ẹ gbà mí ládéládé ẹ gbà mí Olúbàdàn ẹ gbà mí wọ́n ti bà property mi jẹ́ àti wà ń kọ́ọ̀tù Kẹ́hìndé Àkàndé iṣẹ́ Kẹ́hìndé Àkàndé ni o Kẹ́hìndé Àkàndé don't call me you are destroying my property you are calling me you are destroying my property you are calling me you are destroying my property you are calling me ṣé dandan lèyàn fi ṣe pọ̀ ní gbogbo ọdún tí mo fi bá yín ṣe kílẹ̀ fún mi kí ni mo rí inú ìjọba yín gbogbo ọdún tí mo fi bá yín ṣe. Ìbàdàn gbà mí o Olúbàdàn gbà mí o ọ̀sẹ̀ méjì Ìbàdàn gbà mí o Ṣèyí Makinde ti ní wọ́n wọ́n property mi o Ṣèyí Makinde Akínfúnláyọ̀ ti wọ́n property mi o Kẹ́hìndé Àkàndé àtàtù àwọn náà kọ́ bẹ̀rẹ̀ o Kẹ́hìndé àtàtù ti pa property mi jẹ́ o Ṣèyí Makinde ti wọ́n property mi o APC lẹ́yìn ilẹ̀ tó wà lẹ́yìn wọn wo APC nìyẹn o kò sí dárí ṣe fún o ṣé dandan lèyàn fi ń ṣe pọ̀ ní Ìbàdàn gbà mí o lórí Akala express Ṣèyí Makinde ti ní káwọn property mi o ṣé dandan lèyàn fi ń ṣe pọ̀ ṣé dandan ni kí n ṣe gbẹ́tẹ̀ ṣe ni mo ṣe fọ́dún mẹ́jọ ẹ ṣe kankan fún mi now I spend my money I spend all my things I do every material for you. wọ́n ní state government ní ká wọ́n wọ́n property mi mo ní approve number mo ní every documentation tó wà lórí ẹ̀ approve number mi lè wọ́n lórí ilé mi ì mọ̀ tí mo ṣe fún wọn mi ì mọ̀ tí mo rà gbá wọn. Ajé o a ti wà ń kóòtù o a wà ní ẹjọ́ pastor this place is not set back ẹ̀yìn ìta máa fojú ara ní Ìbàdàn pastor ìwọ màá jẹ́wọ́ pé mo bá Ìbàdàn ni màá jẹ́wọ́ pé mo kọ Ìbàdàn ni mí màá jẹ́wọ́ pé àwọn Ìbàdàn ló bí mi màá jẹ́wọ́ pé aládé Ìbàdàn bàbá tó bí mi. lórí Akala express Ṣèyí Makinde ti ní káwá wọ́n property mi o federal government setback ní gbogbo pépà mo ní Ìbàdàn property lọ wọ́n tẹ̀ mí wọ́n láwọn pè wá wọ́n pè wá o ẹ gbà mí o mo ṣàgbá yín fọ́dún mẹ́jọ kò sí yẹn kan tí mo rí ń bẹ́ o
mo bíráàdì mọ́tò méjì ó bọ́ọ̀sì ni o ó nọ́ọ̀kì ni o ojoojúmọ́ la fi ń tàn mí. mi mọ̀ bóyá tẹ́lẹ̀ lè fi ń báyàn ṣe ni o wọ́n ti báyé mi jẹ́ 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 o wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ti báyé mi jẹ́ fúnkọ́ tí mo ṣe wàhálà fún wọ́n ti báyé mi jẹ́ ìbádọ́ gbà mí. Gbami o a ti wà gọ́ọ̀tì lórí ọ̀rọ̀ yìí mo ti fọlọ́pàá wú owó ẹ̀yọ́júmọ́ sí station wọ́n ẹ̀yọ́júmọ́ sí everywhere. What? I give them my document, they don't call me. I give them all my document. This approved number for this approved number. That is approved plan number. I get my approval. They don't call me. Pastor! Why did you see officers of Majalaye? Yes, you got me to state government. Gbogbo Ìbàdàn state government you want property me o. I will smash your phone. I will smash your phone. I keep telling you. You smash my phone. Smash your phone. I keep telling you. I will not warn you again. Ó ti da. Bàkẹ́dẹ́ Akande. Ẹ jẹ́ ká kogi kú ẹ má tún bá di jẹ́. Já kogi kú ọ̀nà ẹ má tún bá di jẹ́. Ariwo pásítọ̀ ariwo lẹ́tún ní ó máa lọ ẹtún ní ó máa lọ àárín yẹn pásítọ̀ ẹtún ní ó máa lọ àárín yẹn. Ọ̀gá. Ìbàdàn Gbami o. Ajé o. Ajé o. Ajé o. Ajé o. Ajé o, wọ́n stop o, a tún ti pè wọ́n stop o. A tún ti pè wọ́n stop o. Bóyá kan wó mi mọ́ o, mo tún ti pè wọ́n stop o. Mo ti pè wọ́n stop o. Mo ti pè wọ́n stop o. Mo ti pè wọ́n stop o. Hey! Yeah! 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 Gbèsè rẹ̀ ládùúrú wàhálà mi ládùúrú wàhálà mi wàhálà ẹ pa mí ẹyẹ yóò ti dà ẹ wọ ẹ pa mí kill me if you have the order kill me òní jẹ́rẹ̀ kill me if you have the order kill me. I want to die! Kill me! Kill me! That's the Yeah.
tó yàkánú báyìí náà ò ní ṣe kọrẹ láyé ẹ ò ní ṣe kọrẹ láyé ẹ wọ́n ní kó wọ́n wájú yẹn nìkan ò ní ṣe kọrẹ láyé ẹ. Kila. Bàbá mo fi kábọ̀ lọ́n búra fún yín tí wọ́n bá ti wo látòkè délẹ̀ ẹ kọ́ mi bàtà ẹni bàbá mi kọ́ mi tí wọ́n bá ti wo láti òkè délẹ̀ mo níwèé tó sọ pé gbogbo ẹ̀ ní owó mẹkáníìkì ní ká máa ṣe bí tí wọ́n bá ti wá wo látòkè délẹ̀ ẹ kọ́ mi bàtà I will do the petition. Gbèsè Ọ̀yọ́ state government ti pa mí o 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 Kẹ́hìndé Àkàndé ti ní kí wọ́n wọ́ property mi o Kẹ́hìndé Àkàndé alága south west lẹ́yìn ìgbà tó àpòṣì mi ó ní kí n fún onílẹ̀ kékeré yìí owó fẹ́lẹ́ iná fún mi kí n dàgbà 5 million. Thank you, my brother. Come on, the bag, they said the bag. This my approved plan. Wọ́n fún mi l'approval. Approved plan mi rè o. Wọ́n fún mi l'approval, approved plan mi rè o. Approved plan mi rè o. Ọ̀gá ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ìjọba ilé ọmọ kú èmi ọmọ tè. Ìjọba ilé ọmọ kú èmi ọmọ tè. Ìjọba mi ọmọ dé gbogbo ọbàdàn Gbami ìjọba mi ọmọ dé Ṣèyí Mákindé ọmọ lọ ìjọba mi ọmọ dé ẹ̀yin náà wà lọ́fíìsì Ọlọ́run wọlé àṣẹ àsìkò yìí àwọn náà. Ọlọ́run wọlé àsìkò yìí ẹgbẹ́ tí mo wà ní ó wọlé ẹ dàtọ́ mọ̀ kí ló kù wọ́n ti bàjẹ́ already. This is court ìwé kóòtù ni mo ti gbé wọn lọ kóòtù o wọn ò náà kóòtù àti sáfù àwọn tó wá wo mo ti gbé wọn lọ sí kóòtù wọn ò náà kóòtù wọ́n dẹ̀ tún wá wo fáìlì mi kóòtù rèé o mo ti gbé wọn lọ sí kóòtù wọn ọ̀nà ẹ̀ wọ́n dẹ̀ tún wá wo fáìlì kóòtù ni mo ti gbé wọn lọ sí kóòtù wọn ọ̀nà kóòtù o wọ́n ní òsín tó ń jẹ́ kóòtù wọ́n dẹ̀ wá wo wọ́n ní òsín tó ń jẹ́ kóòtù gbogbo Ìbàdàn Gbami o Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Gbami o àwọn alága márùn ló bá mi ṣe meeting last week Honorable Sọdá Kẹ́hìndé Àkàndé Honorable Adépọ̀jù GM wà ń bẹ̀ tọ́dẹ̀ láwọn orí sọ́fẹ̀ pọ́mọ̀ Ìbàdàn ni mí àwọn olèjà kan mi ó bàjẹ́ àṣẹ ń tàn mí ni mo ti lọ kóòtù mo dẹ̀ sọ fún wọn òun náà ti wò yìí o Ṣèyí Mákindé ó kú òun mẹ́ o Ṣèyí Mákindé ó kú òun mẹ́ o ìjọba mi ò wọlé o gbogbo tó wà ní pátápátá orí sẹ́bà kí wọ́n kọ sí o gbogbo complex orí sẹ́bà kí ló wà o gbogbo building máàcì orí sẹ́bà kí ló wà o wọ́n wá lé mi ò lẹ́tọ̀ àti kọ́lé federal government ló nílẹ̀ o federal government ló fún mi o látòkèdélẹ̀ wọ́n ti wo torí pé ìgbà 5 million lọ́wọ́ wọn torí pé ìgbà 5 million ní wọ́n wá
Yínká Omíkúnlé ó ní ṣé mo ọmọ kú tó pẹ̀gbọ́n mi ni. Yínká Omíkúnlé ó ní ṣé mo ọmọ kú tó pẹ̀gbọ́n mi ni. Pé kí n jáwọ́ kí n filẹ̀ yẹn lẹ̀. Àwọn fún mi 5 million naira. Torí pé n gba 5 million lọ́wọ́ wọn ló fa gbogbo eléyìí o. Torí pé n gba 5 million lọ́wọ́ wọn ló fa gbogbo eléyìí o. Kẹ́hìndé Àkàndé, Yínká Omíkúnlé, àtú. Tinubu gbà wá o. Tinubu gbà wá lọ́wọ́ lórí. Ẹ gbà mí, federal government ẹ gbà mí. Federal government ẹ gbà mí. Tinubu gbà wá o. Federal state Makinde. Ẹ̀yin nínú ìlú ẹ gbà wá o. SS land federal government níbí. Wọ́n ti fọwọ́ lágbàmí lójú bàbá nílẹ̀ bàbá mi. Wọ́n ti fọwọ́ lágbàmí lójú ilẹ̀ bàbá mi. Wọ́n ní kó máa 5 million naira. Wọ́n ní gba 5 million lọ́wọ́ wọn. Torí pé ń gbowó lọ́wọ́ wọn. Ọmọ release everything. Ó lè ní wọ́n ó lè. Torí pé ń gbowó lọ́wọ́ wọn náà fi ní kọ́ wá property mi o. Gbogbo bàdé gbà mí. Gbogbo bàdé gbà mí. Gbogbo bàdé gbà mí. Gbogbo ayé gbà mí. Ṣé dandan lè yẹ fi ṣàgbé mi ẹgbẹ́ tí mo ṣe tí ó gbè mí? Mo notice ìwà àtijọ́ tí mo ti darapọ̀ bá kọ́ọ̀dù. Nípa láti dé ìjọ tí mo lọ́jọ́ gangan lọ́wọ́ akọ tó demolish. Ìjọ tí mo gọ́ ìgangan lọ́wọ́ akọ tó demolish. Mo ṣe gbé ẹbí níbi ìfọ̀dọ́ mẹ́jọ. Mo náwó mo nára. Èrí kankan. Ètò yóò tún jẹ́rẹ̀ mi. Bí wọ́n lẹ̀ wọ́n ti ṣiṣẹ́. Ó náà ń bàjẹ́ yìí. Gbogbo ayé ẹ gbà wá o. Tinubu gbà wá o. Àwọn olórí burúkú tó wọ́n lọ́gbà wá lójú o. Ẹ gbà wá o. Ẹ gbà wá o. Ọ̀rọ̀ rẹ̀. Olórí burúkú ni wọ́n o. Ìbọ̀dọ̀ ti bá jẹ́ bẹ̀rẹ̀. Ẹ gbà wá o. Ìbọ̀dọ̀ ti bá jẹ́ bẹ̀rẹ̀. Ẹ gbà wá o. Ìbọ̀dọ̀ ti jẹ́ bẹ̀rẹ̀. Kẹ́hìndé Àkàndé ló ní fóònù lẹ̀ tí mo ti kọ́ yìí. Kẹ́hìndé Àkàndé ní kó fóun. Mo ní ilé fún. Wọ́n bá negotiate 5 million. Wọ́n láwọn fún mi 5 million kí n gba 5 million lọ́wọ́ ọ̀rẹ́ wọn. Wọ́n tún láwọn ó pa. Wọ́n ní ṣé mo mọ kú tó pẹ̀gbọ́n mi ní kí n lọ ṣọ́ra. Yínká Omíkúnlé ló ní ṣé mo mọ kú tó pẹ̀gbọ́n mi. Mo dẹ̀ ṣe petition sí IG invite wọn. Ìgbà wọn ni wọ́n padà wá kó wọn. Mo tún wò pàwọn ẹ̀gbọ́n mi ní àṣewọ̀n iṣẹ́ ìgbà àtẹ́gbọ̀n òfò ni wọ́n. Gbogbo bàdé ẹgbà mi. Gbogbo ayé ẹgbà mi. Gbogbo bàdé ẹgbà mi. Ìjọba yóò mọ̀ lọ, ìjọba mi yóò mọ̀ dé, òṣìṣẹ́ ìjọba mọ̀ lẹ́yìn. Tabaya ti wọlé ìjọba, kẹ́ ẹ lọ ọkọ̀ ní silent state. Báńkò wẹ̀lẹ̀, yóò mọ̀ wẹ̀lẹ̀. Yeah. 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 Ṣe bá mi nú jẹ́ ní. Wọ́n lè pẹ́, wọ́n jẹ́ tí wọ́n ní wọ́n ṣẹ́jọ́ náà. Gbogbo ìbàdàn gbà mí o. Gbogbo ìbàdàn gbà mí o. Wọ́n ti wọ́ property mi lórí Akáláwo ìbàdàn. Láti bọ̀! Ayé ìbá bàjẹ́ ní! Ayé ìbá bàjẹ́ ní láti bọ̀! Láti bọ̀ tí wọ́n pọ̀ nípa oníjọ́ oníjẹ́rẹ̀. Fọ́nà bẹ́ẹ̀ oníjẹ́rẹ̀. Láti bọ̀! Kí ló dé notice wọlé fún mi? Notice wọlé fún mi? Did I have any notice? Did I have any notice? On my property. You came here and you saw us.
Then you should meet us at the door. No. Continue. Continue what? You go keep us here. I go in front. I go. You go keep us here. I go hold you put inside this house. That should stop now. I go hold you here. I go hold you put inside. Beside that. Beside that. You came here. You saw my baby. The first thing you should do is come and meet.